yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. AGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àjúre bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà, ẹni tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun, a máa ṣẹ́gun ọ̀tá ilé, bẹ́ẹ̀ a máa ṣẹ́gun ọ̀tá òde láṣẹ ọba mi aláwùrábí, láì dènà pẹ̀nu, láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. Ọdún ni mímì kì í ṣe àìmọ̀fólókò, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó yá o, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú kókó orí rẹ̀ tá a máa kọ́kọ́ mú wá sí etí ìgbọ́ yín ká tó wọnú ẹ̀ lọ lóníṣànsán. Ìrìn àjò mi lọ sí ilẹ̀ òkèèrè ó ti ń so èso rere lẹ́ka ti ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ta ló sọ eléyìí? Ààrẹ ni o. Ẹ láǹfààní láti gbọ́ ibi tí ó sọ ọ́ dé. Gẹ́gẹ́ bí ó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n ti sọ dímọ̀ pé a nílò àwọn adarí tuntun nítorí pé àsìkò àwọn èèyàn kan ó ti lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ta ló tún sọ eléyìí di mímọ̀? Kí ló rí tó fi sọ? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Wọ́n ní lónìí ni o, kò ní dọ̀la, àjọ ICPC ni wọn yóò máa mú ojú El-Rufai ba ilé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tí wọ́n fi kàn án. Èmi la máa mọ bí gbogbo ẹ̀ yóò ṣe lọ sí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn kan tá a mú wá sétí ìgbọ́ yín ní àárọ̀ òní. Nyesom Wike ó ti tako ìròyìn pé òun bẹ̀rù láti pàdánù ìpínlẹ̀ rẹ̀ láìsí àtìlẹ́yìn àwọn gómìnà kan. Nyesom Wike ló sọ eléyìí di mímọ̀. Kí ló dé tó ṣe sọ? Ṣé ìbẹ̀rù ń wà fún Nyesom Wike ní tòótọ́? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wò ó, ẹni tí ń ṣe Peter Obi ló ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe fi ọwọ́ òfin gbé ẹni tí ń ṣe òjíṣẹ́ Ọlọ́run kan tó sì sọ ọ́ di mímọ̀ pé ìdúkokò ń wá o fún ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, mi ò níbi tí mò ń lọ o, mi ò níbi tí mò ń rè nínú ẹgbẹ́ òṣèlú PDP, mo sì jẹ́ olótìtọ́ sí ẹgbẹ́ òṣèlú náà. Kí ló fa gbogbo ọ̀rọ̀ yìí láti ẹnu gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé? Ẹ ò láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti jí wọn gbé ní ilé ìjọsìn, ẹnìkan tó rí kó yọ ó ròyìn ohun tójú rẹ̀ rí nípa ti ìṣẹ̀lẹ̀ náà. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wò ó, àwọn oníbàárà àti àwọn tí wọn ò sí nílé ẹ̀kọ́ ni wọ́n ti gba ìlú Ìbàdàn o, nítorí wípé kí ni, kódà àwọn Fúlàní wọn ni wọ́n wà lára àwọn tó ń tọrọ bárà yìí. Ẹ wò gbogbo ẹ̀ lẹ́ láǹfààní láti gbọ́ láàárọ̀ òní. Lórí ọ̀rọ̀ Papa Ajasco kò tí ì tán nílẹ̀ o. Ṣé rántí Miss Pẹ́pẹ́yẹ Bọ́látitó Ṣówùnmí? Òun náà máa ti jáde tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó kùkùn sí ọ̀pọ̀ ènìyàn lórí ìṣẹ̀lẹ̀ yìí. Gbogbo àwọn ìròyìn yìí lẹ́ máa láǹfààní láti gbọ́ ní àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ jẹ́ á lọ sókè lọ́hùn-ún, tí a bá lọ tá a bá dé
káwa máa fẹ́ lójú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìkàlẹ̀. ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúrò ń bẹ̀ má gbé kúrò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV Edward Òkè ló dirí ẹwà fákùkọ o bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ láwùjọ. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó yá o, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ tó sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ètò ààbò ṣe mú lókùnkúndùn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ dímọ̀ pé ṣe rí onírúurú ìrìn àjò èyí tí òun rìn lọ sí orílẹ̀-èdè United Kingdom àti àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà ni ó mà ti ń so èso rere ní gbogbo ọ̀nà fún orílẹ̀-èdè Nàìjíríà. Tàbá ń sọ̀rọ̀ nípa ètò ààbò, ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló tún mẹ́nu bà ọ̀rọ̀ yìí lásìkò tí àwọn gómìnà ṣe àbẹ̀wò sí ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kwara ṣe léwájú fún àgbáríjọ àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ dímọ̀ fún wọn wípé ẹ wò ó, ẹ má kọ̀ rò pé mo rìnrìn òṣì lọ sí orílẹ̀-èdè United Kingdom àbí mo lọ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn èèyàn bíi ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Emmanuel Macron. Ẹ wò ó, gbogbo ohun tá a jíròrò ní lórí òun náà ló dá lórí bá a ṣe gbógun ti ìṣòro ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ dímọ̀ pé òun ò máa sún, òun wá gbogbo ọ̀nà láti rí pé òun wá jùtù sí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìṣòro ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí àwọn rí àwọn èèyàn kan gẹ́gẹ́ bí ọ̀tá ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ jẹ́ ká ní ìsinmi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ di mímọ̀ pé ṣe rí ìṣòro ètò ààbò gangan lórílẹ̀-èdè Nàìjíríà kò fẹ́ ìlọsíwájú fún wa o, kò fẹ́ ìdàgbàsókè fún wa, bẹ́ẹ̀ kò fẹ́ ohun mèremère fún wa. Nítorí náà la gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ìṣòro ètò ààbò tí ń kojú wa lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ dímọ̀ pé èmi fúnra lára mi mo ti fẹ́ ṣe ìrónílágbára fún àwọn ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn èèyàn tí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ fún wa lórí ọ̀rọ̀ ogun àbí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti fi ọ̀rọ̀ yìí léde fún gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ohun tó dàbí irinṣẹ́ àti kíkọ́ wa bá a ti ń ṣe mọ̀ ọ́ jà láti lè kojú àwọn ará bíi gbogbo ẹ̀ pátápátá ni òun ń gbé yẹ̀wò lásìkò yìí o. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti mẹ́nuba ọ̀rọ̀ yìí, ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́wọ́ ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027 ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọọba Adéwọlé Adébáyọ̀ ni ó ti sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà a nílò àwọn adarí tuntun tí wọ́n ní òye tuntun láti lè mú orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ohun tí a wà lásìkò yìí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà a mà ti ń wọnú nǹkan lọ báyìí pàápàá jùlọ lẹ́ka ti ètò ọrọ̀ ajé. Níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ ni Adébáyọ̀ ti fi gbogbo àwọn ọ̀rọ̀ yìí léde. Gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó, gbogbo àwọn ènìyàn tí wọ́n ń pera wọn ní gómìnà, gbogbo àwọn èèyàn tí wọ́n ń pera wọn ní aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC, gbogbo wọn pátápátá yìí ni wọ́n lẹ́bọ lẹ́rù o. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé a gbọ́dọ̀ ronú lọ́nà tó yà lára ọ̀tọ̀ báyìí tá a bá fẹ́ jẹ́ kí ìṣèjọba àwarawa kó di ohun tí a máa kábàámọ̀ lé lórí. Gẹ́gẹ́ bí ẹnì yìí ṣe ti sọ di mímọ̀ wípé níbi tí ọ̀rọ̀ ètò òṣèlú ń lọ lásìkò yìí a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ èyí tí arákùnrin bàbá yìí tí ó fi léde. Gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ wípé òun ṣáájú ló ti sọ pé òun gbáradì fún ipò aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, nípa àwọn àtúnṣe kan wà èyí tí òun yóò ṣe. Ẹ wò níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ yìí
ó sọ̀rọ̀ o ilẹ̀kùn ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ọ̀rìkà níbẹ̀ láàárọ̀ òní ó yá o èní ni kò ní dọ̀lá o ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ni wọ́n ti sọ dímọ̀ pé àjọ ICPC ni wọn yóò máa mójú rẹ̀ bá ilé ẹjọ́ lónìí o ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Kaduna ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé oríṣiríṣi ẹ̀sùn láti ọjọ́ 18 oṣù kẹta ni wọ́n ti fi kan ẹni yìí nípò lọ́wọ́ sí àwọn ìwà ṣíṣe fàyàwọ́ owó àti àwọn ìlú jìbìtì owó gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ lásìkò yìí wípé ọ̀rọ̀ náà ń tẹ̀ sí ọwọ́ iwájú wípé lẹ́nìí láàmú ojú gómìnà àná Nasiru El-Rufai ba ilé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tí wọ́n ti fi kàn án gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé lẹ́nìí nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ni wọ́n ti sọ eléyìí di mímọ̀ pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Ọlọ́run yìí náà ni wọ́n yóò tẹ́ pẹpẹ rẹ̀ sí iwájú ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kaduna láti lè mọ ìgbésẹ̀ tí yóò kàn lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé kò pẹ́ ní àjọ tó ń rí sí ẹni bá ṣe owó ìlú níṣekúṣe àjọ EFCC ni wọ́n ti yọ̀ǹda Nasiru El-Rufai nínú oṣù kejì kó tó di wípé àjọ ICPC àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n ná wọ́n mú o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé òun ó tún jẹ̀bi àwọn ẹ̀sùn kan látìgbà náà ni wọ́n ti dá jókòó tí wọ́n sì ti ń jẹ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ṣùgbọ́n lénìí látún mọ ibi tí ọ̀rọ̀ náà yóò yọrí sí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọn yóò máa mú ojú rẹ̀ bá ilé ẹjọ́ ní ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Kaduna ẹ má gbàgbé wípé oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n ti ń bu ẹnu àtẹ́ bí wọ́n ṣe ń dá dúró wípé eléyìí kò bójúmu tó kí wọ́n mọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe lé lórí bóyá wọ́n á rán lọ sẹ́wọ̀n ní o àbí wọ́n yóò gba onídùúró rẹ̀ ká mọ̀ bó ṣe ń lọ ẹ wo gbogbo ẹ̀ èní náà la máa mọ ibi tó máa padà yọrí sí ẹ lọ sínú ìwé ìròyìn Punch lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ọ̀rìkà níbẹ̀ ó dá o ẹ jẹ́ a lọ sí ọ̀dọ̀ alákòóso fún olúùlú lẹwa Àbújá Nyesom Wike òun ló ti ń rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ti ń wòye láti gba ipò kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ní olúùlú lẹwa Àbújá àti ní àwọn ìpele tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ti ìpínlẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ọkàn mi balẹ̀ o èmi ò bẹ̀rù rárá wípé màá fìdí rẹmi níbi ètò ìdìbò èyí tí ń bọ̀ lọ́nà yìí Nyesom Wike òun ni ó sọ eléyìí di mímọ̀ pé mo lè ṣe àṣeyọrí láì ní àwọn gómìnà kankan ní agbègbè mi gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ìbẹ̀rù èmi rárá o a jìnnà síra wa níbi ètò ìdìbò ọdún 2027 èmi á jáwé olúborí ẹgbẹ́ yẹn tì sí ẹgbẹ́ kan gẹ́gẹ́ bí Nyesom Wike ṣe ń fọnù nípalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí ẹnìyẹn ṣe fi dá gbogbo àwọn èèyàn tí wọ́n sì wà pẹ̀lú rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ó dá wọn lójú pé ẹ má jẹ́ kéèyàn kan kó yín láyà jẹ o ẹ lọ fọkàn balẹ̀ èmi Nyesom Wike mo ṣe ìlérí pé àní fìdí rẹmi Nyesom Wike wá rọ gbogbo àwọn adarí tí ọ̀rọ̀ kàn wípé ó yá o ẹ jẹ́ ká padà síbi tá a ti ń bọ̀ ká lọ ṣe àtúnṣe ká lè ṣe àṣeyọrí yẹn délẹ̀ dáadáa gẹ́gẹ́ bí Nyesom Wike ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó dá o ẹ jẹ́ ká lọ sí ibi tí ẹni tí ń ṣe Peter Obi gómìnà àná ní ìpínlẹ̀ Anambra àti adíje dupò tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe fi ọwọ́ òfin gbé gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run kan ní ìlànà ti Islam Sheikh Ahmad Tijani Umar ó ti ṣe àpèjúwe bí wọ́n ṣe fi ọwọ́ òfin gbé gẹ́gẹ́ bí àròkò wípé nǹkan tí ń ṣe ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà ó sọ eléyìí di mímọ̀ lójú òpó abẹ́yẹfò Twitter X-ray lọ́jọ́ Ìṣẹ́gun níbi Peter Obi ti sọ di mímọ̀ fún àwọn ènìyàn wípé ẹ wò ó wọ́n fi ọwọ́ òfin gbé òjíṣẹ́ Ọlọ́run yìí gẹ́lẹ́ tí ó kúrò níbi tí òun ti gba àlejò rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna lọ́jọ́ Àìkú Sunday gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ wípé òun gbọ́ sí ọ̀rọ̀ yìí wípé Sheikh Ahmad Tijani Umar ni wọ́n ti fi ọwọ́ òfin gbé gẹ́gẹ́ bó ṣe wá sọ di mímọ̀ pé òun fẹ́ fi àkókò yìí pagi ìkìlọ̀ fún àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn wípé irúfẹ́ ìwà yìí kò tọ́ o ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rú Ọlọ́run fún ẹnì yìí lọ́wọ́ tirẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé gbogbo eléyìí ó tún jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà máa wà nínú ewu púpọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣèjọba àwa ara wa gẹ́gẹ́ bí Peter Obi ṣe ti wá sọ di mímọ̀ pé ó ṣe pàtàkì
láti máa ṣe ààbò fún àwọn ará ìlú, ká jẹ́ kí wọ́n máa ní òmìnira tiwọn, kì í ṣe nípa wípé ká máa dúnkokò mọ́ wọn, ká máa fi ẹ̀tọ́ wọn dùn wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ké sí gbogbo àwọn aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ tẹ̀lé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin lórílẹ̀-èdè Nàìjíríà o àti ìṣèjọba àwarawa. Tẹ́ bá fẹ́ máa bá àwọn ènìyàn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rìnrìn àjò tó ní ìtumọ̀, ẹ gbọ́dọ̀ tẹ̀lé gbogbo ohun tí òun sọ yìí. Peter Obi sọ̀rọ̀ ilẹ̀kùn o, ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́ ó ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Láti ibẹ̀ náà ni màá gbà lọ sí òkè lọ́hùn-ún. Tí n bá lọ tí n bá dé, àwọn ìròyìn wà nílẹ̀ o, ó kàn wá nílẹ̀ Yorùbá àti àwọn apá ibòmíràn lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ láàárọ̀ òní. Ẹ kú ìkàlẹ̀. Èmi ni Aláyélúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn, aróyin kẹ́yè kínní, ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ó yá, ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí àwọn ìròyìn yẹn tá a ti mú wá sí etí ìgbọ̀nyín ní òwúrọ̀ òní. Ẹ má gbàgbé pé ìpolówó ọjà làgúnmọ́wọ́, ẹ̀yin náà láǹfààní láti gbé ìpolówó ọjà yín wá sí apá ọ̀dọ̀ tiwa ká fi tiwa gbé tiyín lárugẹ. Àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lẹ́rìn pé ọ̀gá nìkan láwùjọ òkúta. Ó yá o, láì dènà pẹnu, láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti tako ìròyìn ẹlẹ́jẹ̀ wípé òun fẹ́ finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Gẹ́gẹ́ bó ti ṣe wá jáde sí gbangba wálíà lásìkò yìí, ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó, èmi sì jẹ́ olótìtọ́ sí ẹgbẹ́ òṣèlú PDP. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òun ni ó sọ ilé ìdímọ̀ lásìkò tó ń bá àwọn ènìyàn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n wá láti ìjọba ìbílẹ̀ bíi 23 ní ìpínlẹ̀ náà sọ̀rọ̀ ní olú ìyá iléeṣẹ́ rẹ̀ tí ó wà ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ dímọ̀ pé ẹ wò ó, gbogbo ohun tí ẹ̀ ń rí yìí awuyewuye ni, irọ́ tó jìnnà sí òtítọ́ ni. Lótìtọ́ ni èmi gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé pẹ̀lú gómìnà àná ní ìpínlẹ̀ Anambra Peter Obi àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Bayelsa ìyẹn Dixon, àṣebẹ́ẹ̀ a ṣe àbẹ̀wò sí ẹni tí ń ṣe Rabiu Musa Kwankwaso ní ìpínlẹ̀ Kano. Ìyẹn ò mà túmọ̀ sí wípé a fẹ́ gbìyànjú láti lẹ̀dí àpò pọ̀ àbí mo fẹ́ gbìyànjú láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní gbogbo àwọn tí wọ́n ń sọ eléyìí wọ́n mà ti ṣìnà, wọ́n ti kùnà láì mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP àwa ṣì wà níbẹ̀ o, kò sí ibi tí àwa ń lọ. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ṣe ti fi ìdí rẹ̀ múlẹ̀, ó sì sọ di mọ̀ pé àwọn yóò pèsè ẹnìkan tí àwọn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí àwọn yóò ní pé kó gbé àsíá ẹgbẹ́ òṣèlú náà níbi ètò ìdìbò ti ọdún 2027. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òun ló sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ó ṣe ń sọ ọ́ di mímọ̀ fún àwọn ènìyàn, bó ṣe ń tan ìmọ́lẹ̀ sí wípé ẹ wò ó, ẹ jẹ́ kí ekulé yín kó gbọ́ kó lọ sọ fún toko, kí àdó gbọ́ kó lọ rò fóbẹ̀, wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwa ti ẹgbẹ́ òṣèlú PDP èmi ò tí ì yà kúrò níbẹ̀ o, èmi á jẹ́ olótìtọ́ sí ẹgbẹ́ òṣèlú náà délẹ̀délẹ̀ dáadáa ni o. Gẹ́gẹ́ bí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé
Mákindé ṣe ti sọ di mímọ̀ bákan náà ló fi àwọn nǹkan kan dá àwọn aráàbí lójú wípé ẹ wò ó ṣe rí nípa ti àtúnṣe nínú ẹgbẹ́ òṣèlú PDP gbogbo ẹ̀ ń lọ lábẹ́lẹ̀ ẹ̀ torí èsì rẹ̀ láìpẹ́ láì jìnnà kó tó di wípé ètò ìdìbò ọdún 2027 ó wọlé dé tán gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé wọn tí ó wáyé ní ọjọ́ ajé àná gẹ́gẹ́ bí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ṣe ti wá sọ di mímọ̀ pé òun fi dá gbogbo yín lójú wípé ẹ lọ fọkàn balẹ̀ kò séwu lóko àfigèrè àparò gbogbo awuyewuye tí ẹ̀ ń gbọ́ irọ́ tó jìnnà sí òtítọ́ ni o èmi sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Punch lẹ́wọ́ ti rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ má gbàgbé pé lọ́jọ́ àìkú Sunday ni àwọn agbébọnrin tún ṣe ìkọlù sí ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn méjì tí orí kó yọ Dáre Akọgun àti Toyib Ọmọtọ̀ṣọ́ tí orí kó yọ lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n kọlù wọ́n ní ìlú Òmùgọ̀ ní ìpínlẹ̀ Kwara lọ́jọ́ àìkú Sunday ni wọ́n mà ti ṣe àlàyé ohun tí ojú wọn rí wọ́n ní ẹ wò ó àwọn bẹ̀rẹ̀ ìjọsìn ní ọjọ́ tí à ń wí yìí ní kó tó di wípé àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi ìró ìbọn tí ó ṣe bẹ́ẹ̀ tó dá ìbẹ̀rù bójó sí àwa tí a jẹ́ olùjọsìn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹnìkan lára àwọn ẹni méjì tí ó sọ̀rọ̀ yìí ó ní kódà àmọ́bi tí oníkálukú yà nígbà tí a gbọ́ ìró ìbọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn arábí yìí wọ́n dira wá ní o láti wá gbé gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹnìkan tó jẹ́ ìyá 80 Alice Afáriogun ọ̀kan lára àwọn ènìyàn kan náà tí òun náà mú orí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé yìí ó ní mi ò lè sọ ìnira àti ohun tí ojú mi rí lọ́wọ́ àwọn arábí tí wọ́n wọ̀ nǹkan sójú gẹ́gẹ́ bí ó ṣe sọ di mọ̀ pé inú ilé ìjọsìn làwọn wà lọ́jọ́ yìí ó tí àwọn arábí fi kọlu àwọn onítorí òun jẹ́ àgbàlagbà òun kò lè sáré dáadáa ìnira yẹn lásán náà ó wà pẹ̀lú ohun tí ó ń bá òun fínra lásìkò yìí onígbà tí òun rí ọkàn wọn tí wọ́n mú lọ báyìí òun bẹ̀bẹ̀ pé jọ̀ọ́ ẹ bá mi fi ọkọ̀ mi lẹ̀ ṣùgbọ́n àwọn aráàbí yìí wọ́n kọ̀ wọn kò filẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ ẹnìkan lára àwọn méjì yìí wá sọ di mímọ̀ pé a bẹ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà a bẹ̀ gbogbo àwọn aláṣẹ ìpínlẹ̀ Kwara ẹ dákun ẹ má jẹ́ kí ìyà yìí jẹ wá gbé ẹ jọ̀ọ́ ẹ bá wa tètè mú àwọn aráàbí yìí padà wá sílé láyọ̀ àti àlàáfíà kẹsì wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn ajínigbé yìí gẹ́gẹ́ bí àwọn aráàbí yìí ṣe sọ di mímọ̀ wọ́n ní kódà ìyàwó pásítọ̀ wọ́n mú lọ o nígbà tí wọ́n fi ọmọ rẹ̀ sílẹ̀ oríṣiríṣi ni wọ́n sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àwọn aráàbí yìí náà wọ́n kọminú ìpínlẹ̀ wo làwọn tó fẹ́ ṣe lè dá ìjínigbé ní ìpínlẹ̀ Kwara ó ti fẹ́ máa di gbọmọgbọmọ ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́wọ̀ ti rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó yá o ẹ jẹ́ ká lọ sí ìlú Ìbàdàn wọ́n ní iṣẹ́ rí àwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún àwọn oníbàárà àwọn tí wọn kò sí ní ilé ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké wọ́n ti gba ìlú kan báyìí o wọ́n ti gba gbogbo àdúgbò ní ìlú Ìbàdàn wọ́n ní wọn mọ ìyàtọ̀ mọ́ láàrin àdúgbò kan yàtọ̀ sí àdúgbò kan nítorí àwọn aráabí yìí wọ́n ti ṣe kíni wọ́n ti kún gbogbo ojú ọ̀nà wọ́n dẹ̀ ní pé torí ìjọba kùnà láti ṣe ìpalẹ̀mọ́ àwọn aráabí yìí ló jẹ́ kí àwọn aráabí máa ráyè dáadáa ní gbogbo agbègbè tí wọ́n pè ní Akínyẹlé ní ìlú Ìbàdàn wọ́n ló ti tó ọdún 5 báyìí tí gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ àwọn oníbàárà àwọn ti Fúlàní àwọn Haúsá àti àwọn oní ẹ̀yà lónírúurú ni wọ́n ń kóra wọn wá sí ilẹ̀ Yorùbá tí wọ́n sì ń tò sí gbogbo àdúgbò ní ìlú Ìbàdàn wọ́n ní kódà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ ènìyàn wọ́n ti kó àwọn èèyàn bíi 5,000 tí wọ́n jẹ́ oníbàárà tí wọ́n wà ní agbègbè Akínyẹlé ní ọdún 2021 síbẹ̀síbẹ̀ àwọn aráabí yóò dínkù níṣe ni wípé wọ́n tún pé ara wọn sí wá ni wọ́n tún kún gbogbo àdúgbò yìí gẹ́gẹ́ bí wọ́n ti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ẹ wò ó àwọn ò gbọ́dọ̀ lájúlẹ̀ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn aráàlú ti wá ń kọminú wípé a mọ bí nǹkan ṣe rí lásìkò yìí o lọ́rọ̀ ètò ààbò a gbọ́dọ̀ jẹ́ kí àwọn aráabí yìí máa ṣe kíni máa gba gbogbo àdúgbò wa kan gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà
náà múlẹ̀ wọ́n ní kódà àwọn ọmọ tí wọn ò sí níléèwé tó yẹ kí wọ́n wà ní iléèwé àwọn náà pẹ̀lú kódà àwọn ní àwọn Yorùbá gan ti darapọ̀ mọ́ wọn láti máa bẹ̀bẹ̀ láti máa ṣe òwò báárà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn. Ẹ wò ó wọ́n kọminú o ìpè kí ìjọba tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí kó tó di wípé ó fẹ̀jú kẹ̀kẹ́. Inú ìwé ìròyìn Vanguard ló ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó yá o, ẹ jẹ́ máa fi èyí káàdì rẹ̀ nílẹ̀ nípa ti gbajúgbajà òṣèrébìnrin Bọ́látitó Ṣówùnmí tí gbogbo èèyàn mọ̀ sí Miss Pẹ́pẹ́yẹ nínú sinimá àgbéléwò ọlọ́sọ̀ọ̀sẹ̀ Papa Ajasco and Company. Òun ló mà ti sọ̀rọ̀ sókè nípa ti ọ̀rọ̀ awuyewuye èyí tí ó sodo sórí ọ̀rọ̀ bàbá Ajasco ẹni tí ó fi ọ̀rọ̀ kan léde sójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Facebook ni ó ti ṣàlàyé wípé òun ò ní pẹ̀lú àwọn èèyàn kan bu ẹnu àtẹ́ lu Wálé Adénúgà tí ó sì sọ di mímọ̀ pé Wálé Adénúgà ló fún òun ní pílátífọ́ọ̀mù àǹfààní láti jẹ́ kí ayé rí òun. Bọ́látitó wá rọ gbogbo àwọn ènìyàn wípé kí wọ́n dẹ́kun àti máa bu ẹnu àtẹ́ lu Papa Ajasco látàrí pé ó jáde síta láti sọ bí nǹkan ṣe rí nípa ti ọ̀rọ̀ owó àti ohun tí ó ń là kọjá. Ó ní gbogbo èèyàn ló mọ̀ wípé oníkálukú gbìyànjú láti là láyé ni gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ wípé òun ò ní di ẹrù ẹ̀bi lé ẹnikẹ́ni. Gbogbo ènìyàn ló ń tiraka láti jẹ́ pé òun náà ní ohun tí òun náà yóò máa gbé ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló sọ di mímọ̀ wípé lórí ọ̀rọ̀ Mrs Pẹ́pẹ́yẹ òun mọ̀ wípé orúkọ náà ni Wálé Adénúgà ti fi orúkọ rẹ̀ sílẹ̀. Òun náà mọ̀ òun ò sì ṣe kíni òun ò sì gbìyànjú láti sọ wípé òun fẹ́ lò ó nítorí òun mọ̀ pé kì í ṣe ti òun ó jẹ́ ti Wálé Adénúgà ní ẹnikẹ́ni tí ó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí lápá yẹn ló ní àǹfààní sí orúkọ náà nígbà tí wọ́n bá wà nínú sinimá èyí tí wọ́n ṣe. Miss Pẹ́pẹ́yẹ sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ má gbàgbé pé Papa Ajasco lòun náà ti yí orúkọ rẹ̀ padà ẹ má pè mí ní Papa Ajasco mọ́ o mo ti gba orúkọ tuntun. Ẹ wo gbogbo eléyìí nínú ìwé ìròyìn lẹ́ọ̀ ti rí láàárọ̀ òní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tá a ti mú àwọn ìròyìn yẹn wá sí etí gbọ̀nyín. Ẹ gbọ́ ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ. Wọ́n ní àwọn ìrìn òṣì lọ sí ilẹ̀ òkèèrè ohun tó dá lórí ìrìn àjò ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà náà ni àwọn lọ ṣe pẹ̀lú àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ yẹn o. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Bákan náà ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ adíje dupò ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Adébáyọ̀ ló ti sọ di mímọ̀ pé a nílò àwọn adarí tuntun tí wọ́n ní ọpọlọ tuntun nípa ti ọ̀rọ̀ ètò òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣẹ́yìn náà gbàgbọ́ pẹ̀lú rẹ̀ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Wọ́n ní eléyìí ní òkò ní dọ̀la àjọ ICPC wọn yóò máa mú ojú El-Rufai bá ilé ẹjọ́ láti mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ yóò kọ́gùn sí ní èní ni Nyesom Wike sọ̀rọ̀. Ó ní èmi òun ò bẹ̀rù rárá ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027 pé láìsí àwọn gómìnà kan èmi á ṣe àṣeyọrí. Bákan náà ẹ gbọ́ o wípé Peter Obi ti bu ẹnu àtẹ́lù bí wọ́n ṣe lọ fi ọwọ́ òfin gbé òjíṣẹ́ Ọlọ́run ẹlẹ́sìn Islam kan wípé eléyìí kò dá o ó ti dàbí ìdúnkokò sí ìṣèjọba àwarawa. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ti tako ìròyìn kan èyí tí àwọn èèyàn kan ń gbé káàkiri wípé èmi fẹ́ fi inú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ rárá o kò sóhun tó jọ òtítọ́ ni màá ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú yìí délẹ̀délẹ̀. Bákan náà ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé àwọn tí wọ́n jí gbé ní ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ Kwara wọ́n mà ti ṣe àlàyé ohun tójú wọn rí. Àwọn kan ṣì wà ń bẹ̀ o kí ìjọba gbìyànjú bá wa tètè mú àwọn ará bí yìí o. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Lórí ọ̀rọ̀ àwọn oníbàárà ní ìlú Ìbàdàn wọ́n ní wọ́n ti fẹ́ gba gbogbo àdúgbò kan báyìí o. Kí lẹ fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí? Wọ́n ti ké sí ìjọba o wípé ojúlalá kan fi ń ṣọ́rí o bí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Kí lẹ rí sí ọ̀rọ̀ tí wọ́n fi sí wọn nígbẹ̀rẹ̀ pàkọ́ yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Bákan náà Miss Pẹ́pẹ́yẹ Bọ́látitó Ṣówùnmí jáde lórí ọ̀rọ̀ Papa Ajasco àtàwọn nǹkan tí àwọn èèyàn ò mọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ ti gbọ́. Kí lẹ rí sí gbogbo ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ó ní ọṣẹ wọn náà kàn ṣe gbogbo yín tẹ̀fẹ́ bá wa jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wò ní bàjẹ́ níbi làwọn rí mọ́ fún ti ìròyìn lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ní àárọ̀ òní. Àmúbọ̀ ìròyìn eré ìdárayá lórí pápá PG
BGI TV. Ojú ni mi kì í ṣe àìmọ̀fólókó Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà nítorí àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ o. Ẹ wò ó, ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn. Àwa la ó máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ire kàbìtì. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ibi láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bá wá sí òde ní àárọ̀ òní. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ àti mọ̀ bá a ti máa ń ṣe ìpè ilé láti máa ń kẹ́ṣọ̀ọ́ ròde. A dúpẹ́ o. Victor Osimhen tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún ní ọwọ́ ni wọ́n sọ pé àṣeyọrí ti dé bá ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní àná òde yìí wípé ilé ìwòsàn kan tí ó wà ní ìlú Istanbul ni wọ́n ti ṣe iṣẹ́ abẹ yìí fún ẹni tí ń ṣe Victor Osimhen gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ìfarapa yìí ni àṣeyọrí dé bá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé wọ́n sì gbà á ládùúrà pé kí agbábọ́ọ̀lù náà ó ṣe bẹ́ẹ̀ kí ó tètè padà lọ sí orí pápá gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde. Wọ́n wá ní ó máa tó bí ọ̀sẹ̀ 5 sí 6 tí agbábọ́ọ̀lù yìí kò fi ní sí ní ìkàlẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Samuel Chukwueze ní ikọ̀ agbábọ́ọ̀lù Fulham tí ń gbìyànjú láti rà á pátápátá nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé agbábọ́ọ̀lù yìí ló ti ń ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Fulham látìgbà tó ti darapọ̀ mọ́ wọn láti inú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan. Àtìgbà náà ni ó ti di wípé wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ yẹ̀wò ló fi wá di wípé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí ó dà pé ẹ̀kọ́ ti fẹ́ ṣojú mímu wọ́n fẹ́ rà á pátápátá wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Fulham ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ẹ jẹ́ ká wò bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ a máa ṣe kíni a máa fi tó yín létí. Ọ̀rọ̀ Victor Boniface ni ẹni tí ń ṣe adarí fún eré ìdárayá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Werder Bremen Clement Fritz ni ó ti sọ di mímọ̀ pé ẹ wò ó ṣe rí ẹni tí wọ́n lò wá sọ́dọ̀ wa Victor Osimhen kò tí ì so èso rere àti jẹ àǹfààní kan lára Victor Boniface rárá. Victor Boniface ẹni tó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Werder Bremen pẹ̀lú àdéhùn àyálò láti ní ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ni ó ti ń rò wípé òun yóò gbìyànjú láti padà sí bí ó ṣe máa ń ṣe dáadáa lórí pápá. Ọ̀rọ̀ yìí ni ó tún wá kan ẹni tí ó jẹ́ adarí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Werder Bremen wípé ẹ wò ó agbábọ́ọ̀lù yìí àti ìgbádùn rárá o ní ọ̀la injury òun ni kò jẹ́ kí agbádùn agbábọ́ọ̀lù yìí dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ yóò ṣe yọrí sí nígbà tí ó ti ń padà bọ̀ sí ipò rí bóyá àsìkò yìí gangan la ó jẹ gbádùn Victor Boniface gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Ó dá ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú ẹ jẹ́ ká lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona níbi tí Lewandowski ti ń sọ di mímọ̀ pé òun kò ní gbá abala goníwòmí kí n gbà sí ọmọ pẹnátì látàrí pé ìfọkànbalẹ̀ yẹn ò sí mọ́ fún òun gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé Lamine Yamal àti Rafinha ni wọ́n wá ń gba pẹnátì lásìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Lewandowski ẹni tó sọ di mímọ̀ pé lótìtọ́ mo dá tẹ́lẹ̀ nígbà tí a bá ṣì wà ní ojúde nígbà tá à ń gba pẹnátì ṣùgbọ́n lásìkò yìí ó dà pé ìfọkànbalẹ̀ yẹn ò sí fún mi mọ́. Ẹ jẹ́ kí Lamine Yamal àti Rafinha ẹ jẹ́ kí wọ́n máa gbá kí wọ́n sì máa gbá wọlé. Inú mi dùn sí èmi ò sọ pé inú mi bàjẹ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹni tí ń ṣe Lewandowski ló ń tàn ìmọ́lẹ̀ sí gbogbo ohun tó ṣókùnkùn wípé ẹ gba pẹnátì mọ́ ni kí ló dé tí wọ́n ṣe gbé fún yín mọ́. Ó ti sọ ìdí pàtàkì o tí irú ìfẹ́ nǹkan wọ̀nyí kò ṣe wáyé mọ́. Ó yá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ jogging club ló ti ń sọ dímọ̀ pé nọ́nsẹ̀nsì ìsọkúsọ lẹ́ ń sọ o ẹ̀yin tí ẹ ń sọ wípé mo fẹ́ lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid jogging club òun ni ó ń sọ eléyìí di mímọ̀ fún àwọn ènìyàn. Ẹ má gbàgbé ó ti pẹ́ tí wọ́n ti ń lọ jogging club mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid lórílẹ̀‐èdè Spain
nígbà tí wọ́n kọ́kọ́ lé Xabi Alonso ọ̀rọ̀ rẹ̀ jẹyọ, ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti yan Álvaro Arbeloa láti rọ́pò Alonso. Jurgen Klopp síbẹ̀síbẹ̀ wọ́n sì ń jẹ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ipò òun ń bọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Òun fúnra lára rẹ̀ ló ti wá jáde lásìkò yìí pé ẹ má bá wọn sọ mọ́, èmi ò nífẹ̀ẹ́ sí iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid, gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ fún àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn. Ẹ jẹ́ máa fi èyí ṣe lọ, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé Redknapp òun ló ti sọ fún Mikel Arteta wípé má lò ó mọ́, má lo Bukayo Saka mọ́, àwọn bíi Noni Madueke, Dauman, àwọn ni kó o máa lò sí ààyè Bukayo Saka, nítorí àsìkò Bukayo Saka ó ti lọ, kò dàbí ẹdun kò rọ̀ bí òwe mọ́. Ó sọ ilé ìdí mímọ̀ látàrí ìyà tó jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá ti Carabao Cup tí wọ́n gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Ẹ má gbàgbé wípé ìyà jẹ Arsenal pẹ̀lú àmì ayò 2-0. Eléyìí ló ti ń fọ oríṣiríṣi ọ̀rọ̀ wá fún Mikel Arteta àti àwọn agbábọ́ọ̀lù rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, níbi tí ọ̀rọ̀ dédò yìí. Redknapp ló ti wá ń gbà á lámọ̀ràn. Ta ló ń gbà lámọ̀ràn? Mikel Arteta ni òun pé má lu Bukayo Saka síbi tó ń lù mọ́, wọ́n àwọn ẹlòmíì kò lù wọ́n sí àpò ààyè yẹn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ti ṣe jẹyọ ní àárọ̀ òní. Oníyan ṣeun lọ́ka ṣe gbogbo ẹni fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín, àjọṣe wo ní bàjẹ́. Níbi la ó rí mọ́ fún ti ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV. Títí dìgbà míì, àwa aláwọ̀ máa ṣe nǹkan ní ṣe wà. Eré o, eré kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwé parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.